plan ọ̀nà pé the only way tí wọ́n lè fi kọ́ka Yorùbá ni pé kí ẹnu Yorùbá ó má kò kí Yorùbá ó dúró gẹ́gẹ́ bí ọ̀tá ara wọn. Yorùbá ẹja fi ọgbọ́n kún agbára ọ̀nà tí àwọn Fúlàní fi ń dá wàhálà lẹ̀ sí àárín àwọn ọmọ Yorùbá ló ti yẹ kó yé wa pé àwọn bíbí wọn ò fẹ́ àṣeyọrí kankan fún ìran Yorùbá wọ́n ṣàfẹ́ kí Yorùbá máa ṣe bọ́pọ̀pọ̀ tẹ̀lé wọn lẹ́yìn. Mo ní ọmọ Fúlàní kan jáde síta Bọ́lá Ahmed Tinubu ni ó jẹ́ kí MKO Abiola ó di ààrẹ orílẹ̀-èdè. Mo wá ní I'm not a supporter of Baba Bọ́lá Ahmed Tinubu torí pé mi ò ṣe olóṣèlú but mo sọ ọ̀rọ̀ kan pé tí Baba Bọ́lá Ahmed Tinubu ò bá mọ ẹgbà fún ìran Yorùbá ó yẹ kí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àtọmọdé wa àtọkùnrin wa lè sọ wípé Baba Tinubu ẹ mú wá torí pé tí ọmọ Fúlàní bá débẹ̀ wọn ò rẹ́dì láti ṣe wá lóore bẹ́ẹ̀ náà lọ́mọ Ìgbò because we have already know the agenda fún ìran Yorùbá pé wọ́n ń bínú Yorùbá bí ìran Yorùbá ṣe ń gòkè òun dùn wọ́n and I said it pé nígbà tí wọn ò tí ì darúgbó pọ̀ mọ́ Ṣàpà ìran Yorùbá ń lọ sókè nígbà tó kó wa papọ̀ pẹ̀lú àwọn ará bíbà yìí ìran Yorùbá bẹ̀rẹ̀ sí ń jó àjò rẹ̀yìn. So we must know that ọ̀tá ìran mi ọ̀tá mi náà ni àwọn tó fẹ́ bí ìran Yorùbá ṣubú we must not play politics with them anymore. Èmi a máa ń lanu mi gbà màmá sọ wípé this is not the time to play politics with Fulani people pé lẹ́kìtì wa ń bíbà yìí Èkìtì máa pe kíní kan ní ẹ̀rín ìyàngì ẹ̀rín tí ò dénú. Mo sọ nínú ọ̀rọ̀ mi wọ́n ní wọ́n bá Bíọ́lá ṣe ọ̀rẹ́ títí ibi tí ò yẹ kábíọ́lá mú wọn wọ̀ Abíọ́lá mú wọn wọ̀ nílẹ̀ Yorùbá àṣírí Yorùbá tí ò yẹ kán mọ̀ Abíọ́lá mú wọn mọ̀ ọ̀nà àbáyọdé tí Abíọ́lá ò yẹ kí Fúlàní ó jẹ́ kán mọ̀ nílẹ̀ Yorùbá ó jẹ́ kán mọ̀ kí ni wọ́n fi gbẹ̀yìn Abíọ́lá ikú òjijì. Back to the question mo lọ́pọ̀lọpọ̀ ń pè mí Bàbá Tinubu yẹ kì í ṣe Yorùbá mo ní àá ìgbà tí Bọ́lá Ahmed Tinubu jẹ́ sẹ́nitọ̀ àwa Yorùbá ò jáde síta pé kì í ṣe Yorùbá. When Bọ́lá Ahmed Tinubu became a governor Lagos State governor àwa Yorùbá ò jáde síta kájáde ká ní Bọ́lá Ahmed Tinubu kì í ṣe kíni kì í ṣe ọmọ Yorùbá. Ohun tí a ń gbọ́ngbà yẹn ni pé he's from a refugee but don't forget a refugee and Lagos State they are all Yorùbás. Omi ẹ̀kọ́ ni mo sọ mo níta tábà tẹ̀ gbọ́ tábà ṣẹjọ́ àwọn tó mọ̀ dáadáa ní ọmọ Anambra ní bàbá ẹ̀ and bí ò tẹ̀ jọmọ Anambra Ọbásanjọ́ ló sọ wípé kì í ṣojú ayé òun ní Yorùbá ní Nàìjíríà ṣe máa pín pé ó tẹ̀ òun lọ́rùn kó máa jẹ́ Nàìjíríà jù kó ń jẹ́ Yorùbá lọ pé mo dẹ̀ sọ pé ẹ̀kọ́ lẹ̀ dáadáa kò sí oore kan tí Ọbásanjọ́ ṣe fún ìran Yorùbá rí. Àwọn bàbá wa tó wà ní àmì the late Colonel Ayọ̀ Àríyọ̀ wọ́n sọ̀tẹ̀ fún wa pé nígbà táwọn jọ wà ní àmì bíi kó bí ọmọ Yorùbá ṣubú kó bí ọmọ Yorùbá ṣubú náà ni. So tí wọ́n bá sọ wípé Ọbásanjọ́ is not a Yorùbá man ìwà bàbá yẹn gan jẹ́ kó di jẹ́ ká máa fura sí pé is not a Yorùbá but what about Tinubu tó jẹ́ pé Fúlàní ló wá sọ fún wa lénìí pé Tinubu wà lára àwọn tí ò jẹ́ kí Abíọ́lá ó wọlé mo wá ní Yorùbá ẹjẹ́ àgbọ̀n wọ́n ti tún bá kan dé nìyẹn they want to use Yorùbá against the Yorùbás torí nígbà tí Buhari tó pa ìran Yorùbá bí ẹni paná nígbà tí Yorùbá gbógun ti ìran Yorùbá inú wọn dùn. Don't forget Alhaji Buba Galadima ó sọ nínú interview ẹ̀ kan we force Buhari into politics because of the Yorùbás abẹ́ ti gbàgbé ọ̀rọ̀ yẹn ni nígbà tí Buhari jáde síta tó ń pa ìran Yorùbá bí ẹni pẹran in the northern state now mo kà nínú pépà ní ìjẹta
777 repentant Boko Haram náà ti tún daṣọ sí lọ́rùn 777 repentant Boko Haram náà ti tún daṣọ sí lọ́rùn that they want to use against the Yorubas and now wọ́n wá plan ọ̀nà pé the only way tí wọ́n lè fi kọ́ka Yorùbá ni pé kí ẹnu Yorùbá ó má kò kí Yorùbá ó dúró gẹ́gẹ́ bí ọ̀tá ara wọn. Yorùbá ẹja fi ọgbọ́n kún agbára tí bàbá Bọ́lá Ahmed Tinubu ò bá mọ ẹgbà ẹ̀yin bàbá wa ẹ bá wa sọ fún bàbá Bọ́lá Ahmed Tinubu pé káwa náà sọ pé ẹ mú wá. àwọn kan sọ pé àwọn tó pariwo orílẹ̀-èdè Yorùbá wọ́n ti lọ́jọ́ APC pẹ̀lú Tinubu wọ́n kíní kan nílé kan ṣé pípa tán ń pa wá ṣé tí Sunday Igboho tí ò bá lọ bá bàbá Bọ́lá Ahmed Tinubu orí ọ̀fẹ́ tí àwọn Kogi jẹ níbi ọjọ́ mẹ́ta sẹ́yìn wọ́n lè rí jẹ. Let me go back to my topic. This time around, all the Yoruba must say no to the Fulani agenda. Tinubu was a senator ní ayé SDP. Tinubu ò lẹ́nu. The only mama Abibatu Magaji ló ní ẹnu. Now, nígbà tí democracy tá à ń practice tó dé ẹmọ̀ró tí Tinubu ti pa tó kó nígbà yẹ Kudi rédíò tó mú dèrò London pẹ̀lú Káyọ̀dé Fáyemí bíbáyìí ọ̀nà tó náà ti pàdé ara wọn. Now 1999 also 1998 1999 tí wọ́n plan democracy tá a wà mẹ́yìí tí wọ́n fẹ́ ṣe primary election ní Èkó ní under AD Tinubu was number 3rd. ẹgbẹ́ abẹ́ ẹ̀dáhùn mama Bokna àwọn gangan ní Afẹ́nifẹ́re ó ní ẹgbẹ́ tí bàbá wa Fúnṣọ́ Williams wà ó ní ẹgbẹ́ tí bàbá Tinubu wà but the role tí Tinubu play nígbà ayé Abíọ́lá làwọn bàbá yẹn fi sọ wípé ẹjẹ́ ọmọ yìí tá a rán sí Àbáṣà yìí ọmọ yìí tó borí lakú yìí ẹjẹ́ ká lò. ọ̀nà tí Tinubu fi di gómìnà Lagos State nìyẹn ẹ lọ bèrè lọ́wọ́ àwọn àgbààgbà tó ṣojú wọn o wí somebody like me mo kéré ńgbà yẹn but àwa náà lórí ọ̀fẹ́ láti máa wá àwọn àgbààgbà tó ń decide. kọ́lọ́run kó fi ọ̀run kẹ́ bàbá Alhaji Ganiu Daudu bàbá Ganiu Daudu ló mú bàbá Tinubu wọlé bí ọmọ màmá Abibatu Magaji rèé. Tinubu did know Lagos State that time. ọdún méjì first tenure bàbá Tinubu lẹ́kọ̀ọ́ ibi tí bàbá Tinubu ti bẹ̀rẹ̀ sí lẹ́nu ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ nígbà tí wọ́n gbé AC wọlé tó di ACN níbo ló ti wá jẹ́ Tinubu ní ó jẹ́ Abíọ́lá wọlé. I can say it categorically pé Abíọ́lá jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ ni. Abíọ́lá ló sọ fún bàbá Awólọ́wọ̀ pé ṣòróyè ni ò ní róyè oúnjẹ. nígbà tí Abíọ́lá náà ń ṣe kìtàkìtà màmá ìyàwó bàbá wa Jeremiah Ọbáfẹ́mi Awólọ́wọ̀ náà ní Abíọ́lá ìwọ náà ṣòróyè ni ẹ ò ní róyè oúnjẹ. níbo ló ti wá kan Tinubu ni ò jẹ́ kí Abíọ́lá ó dórí oyè. ẹ má jẹ́ ká fi ìtàn tí ò jẹ́ òdodo láti fi da ẹ̀rín Yorùbá rú. ẹ̀ ń gbọ́ mi bí? They want to use Yoruba against the Yorubas. They want to use Yoruba against Bola Ahmed Tinubu. Yoruba, if you fail láti lo opportunity Ọlọ́run má jẹ́ kí ìran Yorùbá ó ṣe ẹrú àṣedọjú alẹ́. So don't mind them. ọ̀nà tó ń gbà da ìran Yorùbá lólè náà tún pédé propaganda and divide and rule. Propaganda and divide and rule. 1993 ni wọ́n àná June 12 àbí bẹ́ẹ̀ kọ́ Tinubu ò tí ì dá ní Èkó ń gbà yẹ o. Tinubu ò dá ní Èkó o.
mi ò support bàbá Tinubu o ṣùgbọ́n mo ń sọ ilé kí ẹ̀yin àgbààgbà lè Yorùbá kẹ́ ẹ lè kíyè sára àtọmọdé wa àtàgbà wa ká má fọwọ́ ara wa gbẹ́kànga ìparun lẹ̀ di ara wa ká má fọwọ́ ara wa kó ṣẹkẹ́ṣẹkẹ̀ síra wa lọ́wọ́ ní ìkóríta tí ìran Yorùbá wà kò sí ohun tó yẹ kí Fúlàní sọ kí ìran Yorùbá gbà pé lóòótọ́ àti lódodo ni gbogbo ọ̀nà náà fi fẹ́ dominate ilẹ̀ Yorùbá gbogbo ọ̀nà náà fi fẹ́ wá ọ̀nà láti pa ìran Yorùbá nu kí ìran Yorùbá má sí mọ́ irọ́ ni wọ́n ń pa irọ́ ni wọ́n ń pa the first tenure Tinubu ní Èkó ọdún méjì first tenure Tinubu as a governor ní Èkó àwọn bàbá Abraham Adesanya àwọn bàbá Ganiu Daudu chief Adefioye but nígbà tí Tinubu change mọ́ wọn lọ́wọ́ tó di AC from AC to ACN lágbára ló bẹ̀rẹ̀ sí dé sọ́wọ́ bàbá Tinubu ẹ wá wo yí àyẹ sí ìgbà tí oyè bọ́mọ Abíọ́lá lọ́wọ́ they know that they are the one that finish Abíọ́lá wọ́n fẹ́ mọ́ máa fi rọ́ọ̀rọ̀ ká tó lè dá wàhálà sí àárín Yorùbá lọ́rùn ni tí èdè Yorùbá ò fi ní yíra wọn mọ́ tẹ́ bá ti rí wọn ẹ jìnnà sí wọn and I want the Yorùbás kó máa rìn ìdílé tí wa kó máa rìn ìdílé tí wa nobody can stop Boko Haram by Sultan of Sokoto pípa tó ń pa ọmọ Yorùbá káàkiri kọ́mẹ̀tì wo interview wo ní Sultan Sokoto grand oni tàbí Àtíkù torí iṣẹ́ tán náà àwọn ọmọ wọn ni wọ́n jẹ́ bókí Ọmọlúkà you are welcome brother mi Yusuf you are welcome Saidi Ìtọ́lá Adárábóyé ojú òní tì yín lẹ́nu ọjọ́ mẹ́ta iṣẹ́ àná ní àbí ìjẹta wọ́n ní àwọn Nàìjíríà mi wọ́n kọlu àwọn Boko Haram níbì kan Àtíkù jáde síta he condemned the action of Nigeria military ó ní àwọn èèyàn wọn náà ń pa so they don't want to emulate the Boko Haram ó yẹ kí ẹ̀yin Yorùbá ti mọ̀ wípé àwọn àgbààgbà Fúlàní olóṣèlú yìí àwọn ló wà lẹ́yìn àwọn Boko Haram yìí so they want to cause confusion. Láti scatter ìran Yorùbá divide and rule Fulani lo Buhari to deal with Yorùbás if Yorùbá fail tó máa ń tẹ̀wà ká má tara wa they use Buhari Muhammadu Buhari General Muhammadu Buhari to deal with Yorùbás ẹ̀mí tó sọnù ẹ̀mí tó sọnù divide and rule tí wọ́n gbìn sí àárín ọmọ Yorùbá ló sì ń fún àwọn Fúlàní àwọn Boko Haram wọn lórí ọ̀fẹ́ láti máa pa ìran Yorùbá bí ẹni pẹran lẹ́nu fẹ́rẹ́ tí bàbá Bọ́lá Ahmed Tinubu débẹ̀ yìí ẹ̀mí ọmọ Yorùbá tó ti sọnù mọ́ wọn lọ́wọ́ ó ju eléyìí tó sọnù nígbà Buhari lọ so if we the Yorùbá fail káwa náà ká lo Tinubu ṣe ló yẹ kí gbogbo wa ká dìrọ̀ mọ́ bàbá Tinubu lọ́rùn pé tí ò bá mọ ẹ gbà àwa mọ ẹ mú wá that is why làwa kọ́bi ní pé òkè ẹ jẹ́ ká dìde fún ààbò ilẹ̀ Yorùbá tọwọ́ wa bá tẹ̀kù dà tán tá a bá sọ fún wọn pé àfẹ́ wọn lórí ilẹ̀ wa mọ́ tí wọ́n wá gbèjà wa we will be able to face them àwọn ará bíbá yìí gbọ́n nínú àrékérekè wọn if state tó lè free 777 Boko Haram kan ní wọ́n fún wọn ní amnesty ní ilẹ̀ Yorùbá bíbá kò lè ṣẹlẹ̀ tí Yorùbá bá fẹ́ràn ara wa lóòótọ́ that we know that we must not be a slave under the Fulani regime
tí a bá ti lórí ọ̀fẹ́ yẹ láti gba ìran àwọn Kogi àti àwọn ìgbómìnà, tí a bá ti lo bàbá Tinubu now to deliver the Kogis and ìgbómìnà, we are in trouble. Ohun tójú rí lẹ́nu lè sọ. Adé ìlú kan ń bẹ̀ tán dá wa dúró tá à ń jọ ń sọ̀rọ̀, tó ń sọ fún wa wípé àwọn àjòjì yẹn gan pọ̀ ju ọmọ onílùú, pé tán bá bẹ̀rẹ̀ fàájì wọn lóru báyìí wọ́n tún máa lé ọmọ onílùú kúrò nílùú ni, nílẹ̀ Yorùbá ni o. Làwọn wá jáde síta ń sìn pé Tinubu ó wà lára àwọn tí ò jẹ́ kábíọ́lá kó dé ipò ààrẹ because they don't want the Yorùbá to succeed. Ẹ jẹ́ ká gbọ́n, ṣé rí gbogbo eléyìí tí Tinubu ń ṣe lọ́wọ́ yìí, tí Tinubu bá kúrò ńbẹ̀, if Yorùbá fail to use this opportunity, Kuma àti Ama ni wọ́n máa gbá máa yẹran Yorùbá lórí tó bá padà dọ́wọ́ wọn mọ́ tán. Torí wọn ò rí ntí Buhari ṣe pé ó fẹ́ fọ́ wọn. Torí eléyìí tí Tinubu ṣe yìí sìn, ṣé ìran Yorùbá kan ti jèrè Tinubu ni? But they want to call confusion pé àṣé Tinubu wà lára àwọn tí ò jẹ́ kábíọ́lá ó wọlé. Ọ̀pọ̀ ọmọ Yorùbá ti sọ wípé Tinubu yìí ṣọmọ Yorùbá, ọmọ bó wá ní o. Àwọn kan ní Tógò ní ìyá ẹ̀ ti ní bàbá ẹ̀ ti wá, bàbá ẹ̀ wá pẹja lẹ́kọ̀ọ́ ni. Irọ́, bàbá ẹ̀ wá ṣiṣẹ́ alágbàro ní Ìrágbìjí ni. Ó ṣe wá jẹ́gbà tọmọ títí wá bá dókè, ó ṣe jẹ́gbà táwọn bàbá wa títí wá bá gòkè tán láṣẹ wàá mọ̀ pé kì í ṣe ọmọ Yorùbá. Àwọn tó mọ̀ tó jẹ́ Fúlàní ẹgbẹ́ wọn, wọ́n mọ̀ pé Abacha is not a Nigeria, it's a Niger, but àwọn ò sọ síta. Wọ́n mọ̀ pé Buhari gan is from Niger, àwọn ò sọ síta. Because they want to deal with Yorùbá race. Bẹ́ẹ̀ ẹnu àwa Yorùbá, ẹnu àwọn àgbààgbà yẹn náà láti gbọ́ pé iná èsìsì kì í jóyàn lẹ́ẹ̀mejì. Ẹ ṣe jẹ́ aránṣọ wa níbi tó ti yá. We must not give them opportunity again to destroy the Yorùbá race. Torí pásítọ̀ òfunra pánsájá sí náà, àjà òfunra àjà jìn. Tí onílé ò bá funra ó lè ní oko. Yorùbá ó lè tó fẹ́ kó lè wá ti wà lẹ́yìn wa. Àwọn bàbá yẹn, àwọn kábíyèsí ọba tá lọ bá ní okun náà ń jẹ́ kó di mímọ̀ fún wa pé ilẹ̀ Yorùbá ní bíbà yìí wọ́n sọ ìtàn ń tó fi pé wọ́n ní yàgbà, ìyá àgbà ló sì di yàgbà. Ṣùgbọ́n tẹ́ bá dé ìlú yẹn lénìí, tẹ́ bá dé ọjà wọn bí ìgbà tí Fúlàní bá pàtẹ òwò ní, wọ́n ti gba ìlú yẹn mọ́ wọn lọ́wọ́. Eruku nígbà tá a débẹ̀, àwọn kọ̀ọ̀kan ṣe ń padà sí ìlú ni. Ẹ wo short video tó wà ń ta ibẹ̀ ní Sunday Igboho ti bọ́lẹ̀ nínú mọ́tò. If you fail, the Yoruba fail to use Tinubu, let us forget about politics now. Let us think about the Yorubas. We must forget about politics now. Ọ̀nà àbáyọ tí ìran Yorùbá ò fi ní kú ikú ẹlẹ́yà lọ́wọ́ àwọn ará bíbá yìí, tí wọn ò fi ní máa fẹ̀mí Yorùbá ṣòfò mọ́. Àwọn tó dárí jì àwọn ọmọ wọn 777 ex Boko Haram tó sọ wọ́n di repentant Boko Haram. Ìròyìn àná ọ̀ ìjẹta ni mo ṣe ń sọ. They know what they are doing because they want to deal with Yorubas. On the 16th, ṣé on the 16th ni? On the 15th, Sunday Igboho ló wọ okun. Àti lo 1 hour nígbà tọ́mọ Fúlàní kan ti jáde sí àtọ́ ti sọ pé òun gbọ́ pé Sunday Igboho ti wà ní okun now. Federal government and state government must investigate because they know the type of who Sunday Igboho is. Torí pé àwọn ò fẹ́ kẹ́nikẹ́ni ó dá wọn lọ́wọ́ kó iṣẹ́ burúkú tó ń ṣe fún ìran Yorùbá. Wọ́n wá ń parọ́ fún wa. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá dẹ̀ ń tẹ̀lé. Tó bá dàbí àrífín bàbá Tinubu ẹ má bínú. Ta ni bàbá Bọ́lá Ahmed Tinubu ní 1999? Welcome my brother. Ẹ káàbọ̀. Ta ni bàbá Bọ́lá Ahmed Tinubu ní 1999? Senator. Kí Babangida gan tó wà náà June 12, gbogbo àwọn gómìnà, gbogbo àwọn senator yẹn ló ti lé dànù. Àwọn Yoshi Ayu was a Senate president, ó ti lé gbogbo wọn dànù.
Olusegun Osoba was a governor of Ogun State, ó ti lé dànù. Olúmilé was the governor of Ondo State, ó ti lé wọn dànù. Kọ́lápọ̀ Ìṣọ̀lá was Tọ̀yọ́, ó ti lé dànù. Olusegun Osoba was the governor of Ogun State, ó ti lé wọn dànù. Ọ̀tẹ́dọ́lá was governor of Lagos State, ó ti lé gbogbo wọn dànù. 1999 sí 1998 ọdún méje yẹ gan that kan tó máa bẹ̀rẹ̀ politics wọn 1999 làwọn náà sọ àwọn gómìnà àbí bẹ́ẹ̀ kọ́ 1991 to 1999 that is 8 good years ẹ bá mi fi 2 years kún torí towards the first tenure ó ní agreement tó wà láàrin bàbá Bọ́lá Ahmed Tinubu àwọn bàbá Dáúdà Ganiu Dáúdà àti bàbá Abraham Adesanya let me call the AD leader that time ẹmọ sinero tó ṣẹlẹ̀ láàrin bàbá Tinubu àti deputy ẹ̀ ń gbà yẹn lọ́wọ́ mama Bucknors ibi tí Tinubu ti bẹ̀rẹ̀ sí great grand nìyẹn Abiola ti lọ ń gbà yẹ. We must not allow them to use fake news, fake story to destroy the Yoruba race again. Because they have agenda, hidden agenda to deal with Yorubas. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ṣé ló yẹ ká ẹ so mọ́ Tinubu lọ́rùn? Pé àwọn ó yẹ kó ti yé yín na wọ́n pa Abiola tán. Wọ́n tún wá ń lọ ikú ẹ̀ mọ́ ọ̀run ẹ̀yin Yorùbá. Kẹ́ ẹ lè mọ̀ pé àwọn tẹ̀ ń bá tayò yìí Satani gbénú wọn. They are evil. They are not your friend. They are your enemy. Torí ọ̀tá ìran yín, ọ̀tá yín náà ni. They want to take over everything. They want to take over our land. Wọ́n pa Abiola tán. Wọ́n wá ń lọ ikú ẹ̀ mọ́ ọmọ Yorùbá lọ́rùn. So they want the Yorùbá to hate ọmọ Yorùbá ẹgbẹ́ wọn. Ká máa praise wọn. Ká máa praise wọn. Tó bá jẹ́ pé lóòótọ́ lódodo lájọ́ ọmọ ọkọ Yorùbá ọ̀nà àti gba Yorùbá lẹ̀ ló yẹ kó jẹ wá lógún. Tó bá jẹ́ pé lóòótọ́ lódodo ní ìfẹ́ ìran wa wà lọ́kàn wa kò sí nǹkan tó yẹ kí irú wọn sọ ká gbàgbọ́ pẹ̀lú nǹkan tí fojú wa rí pẹ̀lú nǹkan àdẹ̀sí ń rí lọ́wọ́. Tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo nǹkan pè ní ọmọlúwàbí yẹn wà nínú wa lóòótọ́ a lè ṣẹ́ra wa. Bàbá Muyideen Bello nínú lecture wọn kan wọ́n ní lókè ọya téèyàn méjì bá ń jà èèyàn kan gbẹ́dọ̀ kú ní ọ̀dọ̀ wọn lọ́hùn téèyàn méjì bá ń jà èèyàn kan gbẹ́dọ̀ ṣe kíni ó gbẹ́dọ̀ dágbére fáyé pé ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá máa sọ pé bá ń jà bíi kakúkọ́ bá ń jà bíi kakúkọ́ ó ti pẹ́ tó ti ń lo divide and rule yẹ to destroy the Yorubas to scatter the Yorubas to turn Yoruba against the Yorubas. Onímọ̀ fi sọ fẹ́yìn olóṣèlú wọ́n ń la ọ̀nà fún yín bẹ́yìn náà ṣe máa rí owó òṣèlú jí àwọn ló tún máa gbà lọ́wọ́ yín tí wọ́n bá rí gbà wọ́n á pa yín gbẹ̀yìn ni wọ́n wá sọ yín di adìyẹ tẹ́nìyàn ń bọ́ tó ń dàgbàdo fún nígbà tó bá dàgbà tó bá rí pé àgbà adìyẹ àkùkọ yẹ ó fẹ́ ru gamọ́ èèyàn lọ́wọ́ wọ́n á dọ̀bẹ́dẹ lọ́rùn wọ́n á pàdánù. Ọ̀rẹ́ wo eré kí la Jámbẹ́kùn ṣe mo ní mo wà nínú ìtàn bóyá káwa tó dé kírú àwa ẹ̀ tó délé ayé ṣùgbọ́n nígbà tá a délé ayé yìí ó ti tọ́jọ́ méje ó ti tọ́jọ́ mẹ́ta tán nínú ìtàn tí a tún gbọ́lẹ̀ táwọn bàbá wa kọ ọmọ Yorùbá wo ló forí ṣe ló fọrùn ṣe you are welcome sir ọmọ Yorùbá wo ló forí ṣe ló fọrùn ṣe fún ìran Fúlàní bíi Abíọ́lá ọmọ Yorùbá wo ló ní closing friend ṣé òyìnbó mi yẹ correct ẹ bá mi lọ sẹ́jẹ̀ bíi Abíọ́lá kò sí kí ni wọ́n fi san oore fún ikú òjijì
wọ́n dẹ̀mí ẹ̀ légbodò ni wọ́n pa nípa gbígbà téèyàn bá pa ajá tán fọ̀bẹ sájá ó ti ikú yẹn tẹ̀ tí ó ṣe díẹ̀ gbígbà téèyàn bá yín ọrùn tòlótòló. We must not allow them to use Yoruba against Yoruba anymore. Tinubu kọ́ ni ó jẹ́ kí Abiola ó di president o. Tinubu ò tí ì lẹ́nu ọ̀rọ̀ nígbà yẹn ẹ lọ bèrè ìtàn dáadáa. Wọ́n tún bá kan bọ̀ ni. Wọ́n ń bá kan bọ̀ wọn ò fẹ́ kí ìran Yorùbá ó bọ́. Ariwo tó yẹ ká máa palẹ̀ bàbá Tinubu lọ́wọ́ ni pé politics ọ̀tọ̀ ìran ọ̀tọ̀ torí pé bí ẹyẹ bá jẹ lọ títí á rántí ilé o. Bágùntàn bá jẹ lọ béwúrẹ́ bá jẹ lọ á padà wálé ni pé ilé làbọ̀ ìsinmi oko. Pé a sọ̀rọ̀ kìyẹ fún ìgbà díẹ̀ ni. Ká máa sọ fún bàbá Tinubu pé tá bá máa dárúkọ yín lẹ́ni pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n lè fi the former president of Nigeria but why he kọ pé he's a Yoruba man. They won't say that he's a Fulani man. They won't say he's a Igbo man. But we the Yoruba we ask you pé when you are a president kí ni orí ọ̀fẹ́ tí ìran Yorùbá jẹ nígbà tí Fulani fòkù sí wa lọ́rùn tó ń pa wá bẹ́ẹ̀ nípa ẹran. That is why I thank Baba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó ní àbólẹ̀ Yorùbá ẹja mú ẹja gbára wa lọ́wọ́ àwọn ará bíbá yìí everywhere láyé àtijọ́ inú gbóná ti ń da màálù inú pápá ṣùgbọ́n nílẹ̀ Yorùbá lè ní àwa àtàwọn màálù ló jọ ń gbé papọ̀ nínú GRA gan bọ́mọ lórí ọ̀fẹ́ bọ́mọ sí géètì gọ́vnà ọ́fíìsì ilẹ̀ wọn á da màálù wọbẹ̀ tí ò ní sí tó máa ṣẹlẹ̀ rí yẹrò èrèdí táwa fi ń sọ nìyẹn pípé this is not the time to play politics with enemy. Mo ní lẹ́kìtì wọn bẹ àwọn máa pe kíní kan lé ẹ̀rín ìyàngì ẹ̀rín tí ò dénú Yorùbá tún máa ń pè pé ó foró sínú ó tutọ́ funfun síta fẹ̀jẹ̀ sínú tutọ́ funfun síta ìgbé ayé táwọn Fúlàní ń bá wa gbé nìyẹn. Yorùbá kan ò lè kò lè lọ máa lo Fúlàní kó máa sọ̀rọ̀ Fúlàní kan against the Fúlàní. They won't believe it because they have one agenda. They have one vision. They have one determination that they want to take over the Yoruba land. Either you believe it or not. Ṣé yín náà ò tí ń rojú ilẹ̀ ni? Ṣé mi àtẹ̀yìn ò tí rí ní tó ṣẹlẹ̀ ni? Ṣé ó dìgbà tó bá pa wá tán tó fi wá